mo tún kí wa kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ ti láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú lóyìn wá alájọbalẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ibojì tẹ̀ fún wọ̀wá ojú ọ̀hún òní fọ́ etí tẹ̀ fún gbọ̀wẹ̀ etí náà ò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí ó náà láṣẹ bẹ́ẹ̀ tá gbálẹ̀ gbòde tá tún mú wá sojú mọ́ máwòrán àtẹ́tí ìgbọ́ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì aláyọ̀ tá a jọ wà yìí nígbà torúkọ ẹni tó múròyìn wá tí ò ní yí padà àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi jẹ́ ẹjá wo kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Àṣírí ti tú àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ti tú àṣírí òṣìṣẹ́ àjọ NNCDC kan èyí tó ń ta ìbọn fáwọn agbésùmọ̀mí ní ilẹ̀ yìí. Bákan náà lọ́wọ́ ti ba ọlọ́pàá tó rọ ọmọdékùnrin kan lóògùn olóró yó tó tún ṣe bẹ́ẹ̀ ṣe àṣemáṣe ìyún ìbálòpọ̀ akọsákọ pẹ̀lú ọmọdékùnrin náà ní ìpínlẹ̀ Benue ní ìpínlẹ̀ Borno. Ẹnìkan ti jáde láyé nígbà tí àwọn mẹ́rin míì sì tún di àwátì lọ́wọ́ báyìí lára àwọn ènìyàn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tán jí gbé ní olúlulẹ̀ yìí tí ń ṣe Àbújá. Ní ìpínlẹ̀ Ògùn ọwọ́ ti tẹ afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn tó ń dà lúrú tó tún ṣe bẹ́ẹ̀ dáná sun ilé onílé ní ìpínlẹ̀ ọ̀hún. Àjọ LASTMA la ẹ̀mí ènìyàn 5 nínú ìjàmbá ọkọ̀ ojú pópó tó wáyé ní orí afárá Third Mainland Bridge nípínlẹ̀ Èkó. Èdùmàrè là wá nínú ìjàmbá iná ní gbogbo ìgbà ọkọ̀ epo mìíràn ló tún ṣe bẹ́ẹ̀ tó gbiná jẹ ní ìpínlẹ̀ Niger lẹ́yìn tí táyà rẹ̀ tó fọ́ lórí eré ní ìpínlẹ̀ ọ̀hún. Ẹja máa mú ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Àṣírí ti tú àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ló ṣe bẹ́ẹ̀ tó tú àṣírí òṣìṣẹ́ àjọ NNCDC kan ètò ń ta ìbọn fáwọn agbésùmọ̀mí nílẹ̀ yìí. Òṣìṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ kan tá a mọ̀ sí DSS ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ tó ti tú àṣírí àwọn oníṣẹ́ láabi tán bẹ nínú àjọ òṣìṣẹ́ NNCDC. Arákùnrin tí ó jẹ́ òṣìṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ètò orúkọ rẹ̀ ń jẹ́ Stephen Okolo ó ṣe bẹ́ẹ̀ tó jẹ́rìí ọ̀rọ̀ náà ní ilé ẹjọ́ gíga tí ń bẹ ní ìlú Ìbàdàn tí ń ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ lásìkò tí ìgbẹ́jọ́ àwọn oníṣẹ́ láabi náà tó ń lọ níwájú adájọ́ N.E. Maha nínú ẹni tí ó wá jẹ́rìí sí ọ̀rọ̀ wípé àwọn òṣìṣẹ́ àjọ NNCDC kan èyí tí ó porúkọ wọn ní Ọlámídé Òkèsọlá Adédèjì Adéwálé àti Asmau Omar tí ọwọ́ ṣe bẹ́ẹ̀ tó tẹ̀ wọ́n ní inú ọdún 2023 lásìkò tí wọ́n lọ rè kó ìbọn tó jẹ́ ti ìjọba fún àwọn agbésùmọ̀mí. Ó ṣe àlàyé níwájú ilé ẹjọ́ wípé ní agbègbè Òkè Ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn apá kan ní ìpínlẹ̀ Kwara ó ní àwọn agbésùmọ̀mí náà ó ní wọ́n fi ara síkò sí nílẹ̀ tó ti dárúkọ àwọn agbésùmọ̀mí àwọn méjì tó ti ní Bàgúdà àti Bánṣílé ó ní àwọn oníṣẹ́ láabi ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ náà tó wáyé ní inú oṣù kínní ọdún 2023 níbi tí wọ́n ti kẹ́fí pé òṣìṣẹ́ àjọ NNCDC ìyún Lawan Buhari ó ń ṣe bẹ́ẹ̀ tó ń kó ìbọn fún àwọn agbésùmọ̀mí lọ́nà àìtọ́ tó sì ní àwọn dọdẹ rẹ̀ pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ ayé òde òní tá a mọ̀ sí tracking níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tán ti tọpinpin Lawan Buhari dé ibi tí ó ti ń ṣiṣẹ́ burúkú ọ̀hún tó sì fìdí rẹ̀ múlẹ̀ pé lẹ́yìn tí ọwọ́ tẹ Lawan Buhari ó ní ọwọ́ tẹ àwọn mìíràn tí wọ́n tún jọ ń ṣiṣẹ́ ọ̀hún nínú ìtàn ti dárúkọ Ọlámídé Òkèsọlá Adédèjì Adéwálé àti Asmau Omar lẹ́ni tí wọ́n ní àwọn ni wọ́n ń kó ìbọn fún àwọn agbésùmọ̀mí tán bẹ ní Òkè Ògùn àti apá kan ìpínlẹ̀ Kwara níbi tí wọ́n ti ń sọ̀sẹ̀ wàyíò níwájú ilé ẹjọ́ tó ti dẹ́rìí sí ọ̀rọ̀ yìí lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 27 inú oṣù kínní ọdún 2025 níbi tí adájọ́ N.E. Maha tó tún ti ṣe bẹ́ẹ̀ sọdímọ̀ wípé kí ìwádìí sì máa tẹ̀ síwájú lọ lórí ọ̀rọ̀ ọ̀hún nípa àwọn òṣìṣẹ́ àjọ NNCDC tó ń gbàbọ̀dè fún àwọn ará ìlú látàrí bó ṣe kó ìbọn àti àwọn ohun olóró míì fún àwọn agbésùmọ̀mí tó ń ṣọṣẹ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà lọ́wọ́ máa ti ba ọlọ́pàá tó rọ ọmọdékùnrin kan lóògùn olóró yó tó tún ṣe bẹ́ẹ̀ ṣe àṣemáṣe pẹ̀lú bó ṣe ní ìbálòpọ̀ akọ sí akọ pẹ̀lú ọmọdékùnrin ọ̀hún ní ìpínlẹ̀ Borno. Lọ́jọ́ Ẹtì tí ṣe Friday ní ọwọ́ tẹ arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní
Musa Isa tó jẹ́ inspector admin ti 74 police mobile force ètò ń bẹ ní Damboa ní ìpínlẹ̀ Borno ọ̀hún gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe. Wọ́n ní báràkì ọ̀hún tí ń bẹ ní Maiduguri nípínlẹ̀ Borno òun ló ti ṣe bẹ́ẹ̀ tan ọmọ ọdún 14 kan tó ti tan ọmọ ọ̀hún wọ inú ìyẹ̀wù tiẹ̀ tó jẹ́ nọ́mbà 42 ní ara àwọn ìyàrá tí ń bẹ ní báràkì ọ̀hún tó sì ní ó tan ọmọ ọdún 14 láwọn wọlé tó ní kó wá gba nǹkan ẹlẹ́rìndòdò ní kété tí ọmọ ọ̀hún tó ṣe bẹ́ẹ̀ tó mu nǹkan tó gbé fún tán níṣe ni ọmọ ọ̀hún sọ dímọ̀ wípé òun kò mọ tó ń ṣe mọ́ tààrà òun sì bẹ̀rẹ̀ sí ní kó wẹ̀sì ó ní kóun tó ṣẹ́jú kóun tó là á níṣe ni ọlọ́pàá ọ̀hún Inspector Musa Isa ló ti bẹ̀rẹ̀ àṣemáṣe pẹ̀lú òun lẹ́ni tó ní ìbálòpọ̀ akọ sí akọ pẹ̀lú òun lásìkò ọ̀hún. Ariwo tí ń pa yìí ló jẹ́ kí àwọn tí wọ́n jọ wà nínú báràkì náà kí wọ́n fi agídí tagbára wọ inú ìyẹ̀wù Musa tó sì rí wípé ó ti ń ṣe àṣemáṣe ọ̀hún pẹ̀lú ọmọ ọdún 14 nígbà tí wọ́n ń ṣe ní àlàyé wípé kì í ṣe àkọ́jẹ́ ewé rẹ̀ ó ní ti ọmọ ọdún 14 yìí wípé ó ti ń ṣe ìwà burúkú yìí ó ti ń bá a bọ̀ ọjọ́ ti pẹ́. Nínú ìtàn sọdúnmọ̀ pé nínú ọdún 2022 ní báràkì tí Mopo èyí tí ń bẹ ní Maiduguri gẹ́gẹ́ fúnra rẹ̀ ó ti ṣerú ìwà burúkú ọ̀hún tó ti wúrí lẹ́ni tí wọ́n ní ó ti ọmọdékùnrin kan náà mọ́ ìyẹ̀wù rẹ̀ tó sì fi ipá àti ìkúkù ní ìbálòpọ̀ akọ sí akọ pẹ̀lú ọmọdékùnrin náà. Ó ní àwọn òbí ọmọ ọ̀hún àtàbúrò rẹ̀ ó ní wọ́n ká tí wọ́n sì fi páńpẹ́ òfin gbé nínú tí ó ti ń sọ di mímọ̀ wípé bá gbé òun lọ sí ilé ẹjọ́ kò sí nǹkan kan tí yóò ṣe òun torí pé ó ní àwọn èèyàn lókè tí wọ́n gbóhùn kalẹ̀ nínú ìwà burúkú èyí tó wù yìí èyí tó ṣe ní ọdún 2025 ní ọdún 2022 ó ní wọ́n sọ mímọ̀ pé àwọn mọ̀lẹ́bí ọmọdékùnrin ọ̀hún náà àwọn ò fẹ́ wàhálà páwọn ò ṣẹjọ́ nínú tí wọ́n sì sọ mímọ̀ pé ó ṣe bẹ́ẹ̀ fún àwọn mọ̀lẹ́bí ọ̀hún ní owó láti fi tù wọ́n lójú lórí ìwà burúkú tó wù tó sì ti jẹ́jẹ́ pé òun kò ní ṣe irú rẹ̀ mọ́ sí ìyàlẹ́nu àwọn ènìyàn. Tọdún 2025 ló tún ṣe pẹ̀lú ọmọ ọdún 14 tán sì ní kí tún sọmọ yìí gan òní yóò tún ṣe lẹ́lẹ́kejì bó ti jingiri lẹ́ni tó máa ń wu ìwà bẹ́ẹ̀ léyìí tán ni ó tún máa ń ṣe bẹ́ẹ̀ ṣe pẹ̀lú àwọn tán jẹ́ òṣìṣẹ́ pọ̀ tí wọ́n jọ wà ní inú iṣẹ́ agbófinró yìí ṣùgbọ́n tí ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ tó yí lọ́wọ́ ni ó ti wà ní àtìmọ́lé báyìí o lẹ́ni tí wọ́n ní àwọn yóò fi ojú rẹ̀ wínú òfin pẹ̀lú bí ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà bí kò ṣe fi àyè gba irú ìbálòpọ̀ burúkú yìí tó jẹ́ ti akọ sí akọ àti kámọ́ ní ìbálòpọ̀ láìsí pé ti ìfẹ́ inú ẹni òun la fi ní fífipá bá èèyàn lò pọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹnìkan ṣe bẹ́ẹ̀ jáde láyé nígbà tí àwọn 4 míì sì tún di àwátì ní Àbújá báyìí nínú ìkọlù èyí tó wáyé ní ọjọ́ Àìkú. Tí ẹ bá gbàgbé a ti mú ìròyìn náà wá fún wa nínú ìkọlù tí àwọn agbébọn ìtànṣe ní ọjọ́ Sunday ti ṣe ọjọ́ Àìkú ní agbègbè tí wọ́n pè ní Chinkakore Kubwa ìjọba ìbílẹ̀ Bíwàrí ní olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá níbi tá ti sọ di mímọ̀ wípé wọ́n ṣe àwọn agbébọn náà ṣe bíi fìjìláńtẹ ọlọ́dẹ ìbílẹ̀ tán fi wọlé sáwọn ènìyàn lára nínú èyí tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ní yin ìbọn ní takòtakò tán ṣe ọ̀pọ̀lọpọ̀ ènìyàn léṣe níbi tán ni wọ́n ti kó ènìyàn 5 wọ inú igbó sálọ. Lára àwọn ènìyàn 5 tí wọ́n kó lọ yìí ó ní wọ́n ti fìdí ìròyìn múlẹ̀ wípé èèyàn kan láàrin wọn ó náà rí òkú rẹ̀ ní ojú ọ̀nà ní ìpínlẹ̀ Niger níbi tí ó kú sí. Nígbà tán ní àwọn 4 tó kù ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ tó sì wà ní ẹni tí wọ́n ń wá báyìí tí wọ́n ti rí wọn. Ìdílé tí wọ́n pe orúkọ rẹ̀ ní Adéṣíyàn Akínrọ́pò ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jí gbé pẹ̀lú ìyàwó rẹ̀ àti ọmọ rẹ̀ tó fi mọ́ àlejò ètò wa kí wọ́n ní àsìkò tí ìṣẹ̀lẹ̀ burúkú yìí tó ṣẹlẹ̀ bó tilẹ̀ jẹ́ pé alukoro iléeṣẹ́ ọlọ́pàá olúùlú ilẹ̀ yìí ti ṣe Àbújá Josephine Adé ó fi ìdí ìròyìn múlẹ̀ wípé àwọn 4 ọ̀nà ṣe bẹ́ẹ̀ tí wọ́n jí gbé ní inú ìkọlù ọ̀hún ṣùgbọ́n táwọn olùgbé ibẹ̀ sọ di mímọ̀ wípé wọ́n ń ṣe 4 o àwọn 5 ó ní wọ́n jí gbé nílé ìtàn tó ti ṣe obìnrin kan níṣekúṣe lásìkò tí wọ́n ṣe ìkọlù ọ̀hún tí wọ́n ṣe sí wọn. Wọ́n ní wọ́n jan ìdí ìbọn mọ́ arábìnrin ọ̀hún ní agbárí nílé tí ó sì ṣe bẹ́ẹ̀ dé ilé ìwòsàn níbi tán ni ó ti ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí. Wọ́n ti rí òkú èèyàn kan láàrin àwọn ènìyàn náà ní ìpínlẹ̀ Niger níbi tí ó dákẹ́ sí tí Josephine Adé tó sì ní àwọn òtẹ̀tì àwọn tún ṣe ìtẹ̀síwájú ìwádìí àwọn láti rí dájú pé àwọn dóòlà ẹ̀mí àwọn 4 tó kù.
ní ìpínlẹ̀ Ògùn ọwọ́ ti tẹ afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn tó ń dàlúrú tó tún ṣe bẹ́ẹ̀ dáná sunlé onílé ní ìpínlẹ̀ ọ̀hún. ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n pe orúkọ rẹ̀ ní Peter Falola tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Black Jesus ó ní wọ́n ti fi páńpẹ́ òfin gbé báyìí lórí ìwàkiwà àti bíba dúkìá onídúkìá jẹ́ èyí tán ni ó dáná sun ilé àwọn ènìyàn nílé tí ó ti bà dúkìá tó jẹ́ 1.4 million naira tó ti bàjẹ́ ní agbègbè Àgbàdo tí ń ṣe ìpínlẹ̀ Ògùn. Àlàyé Ọmọlọ́lá Odùtọ́lá èyí tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn náà ó ní ó sọ dímọ̀ wípé arákùnrin Peter Falola yìí ó ní ó ṣe ìkọlù sí ilé arákùnrin tó pè ní Ọládipúpọ̀ Adéníran ètò gbé ní agbègbè Ìfẹ́lódùn àgọ́ ajẹ́rìí Àgbàdo ní ọjọ́ 15 inú oṣù tá ń lò lọ́wọ́ yìí ọdún 2025 níbi tán ni wọ́n ti jọ ní èdè àìyedè tó sì fọ́ ìgò mọ́ Adéníran lágbárí tán ṣe bẹ́ẹ̀ gbé lọ sí ilé ìwòsàn ní kété tán gbé lọ sí ilé ìwòsàn ó ní wọ́n sọ dímọ̀ pé ọmọ ẹgbẹ́ òkùnkùn yìí ó ju iná sí ilé arákùnrin náà níbi tó ti dáná sun àwọn dúkìá olówó iyebíye rẹ̀ èyí tí wọ́n ní òǹkà gbogbo ẹ̀ níye náírà ó jẹ́ 1.4 million naira ṣùgbọ́n báyìí o alukoro ni àwọn ti fi páńpẹ́ òfin gbé Peter Falola láti 20 oṣù yìí tó sì ti ń ṣẹ́jú pẹ́ẹ́pẹ́ẹ́ ní àtìmọ́lé báyìí tó sì ní àwọn yóò kọjú ẹ̀ sílé òfin níbi tí ó ti lọ gba ìdájọ́ lórí ìwà mọ̀dàrú àti dídáná sun dúkìá onídúkìá tí wọ́n fi kàn án. Àjọ LASTMA dóòlà ẹ̀mí ènìyàn 5 nínú ìjàmbá ọkọ̀ tó wáyé lẹ́kọ̀ọ́. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ the Lagos State Traffic Management Authority ìyún àjọ LASTMA tán rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ti ìpínlẹ̀ Èkó ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ dóòlà ẹ̀mí ènìyàn 5 kan nínú ìjàmbá ọkọ̀ tó wáyé lórí afárá Third Mainland ìyún ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ ọ̀hún Ọlálékan Bákàrè èyí tó ṣe ó ní ọkọ̀ bọ́ọ̀sì tó jẹ́ ọkọ̀ èrò kan àti Toyota Highland ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù síra wọn nítòsí ilé ìwé gíga ìpínlẹ̀ Èkó ti Waterfront ní ìpínlẹ̀ ọ̀hún nílé tí àwọn méjèèjì ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù síra wọn táwọn 5 nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó sì farapa yamayama kó tó di wípé àwọn àjọ LASTMA náà wọ́n ta gìrì wọ́n sì wá dóòlà ẹ̀mí àwọn ènìyàn náà níbi tó ti ní àwọn aláàánú Samaria náà wọ́n ṣe bẹ́ẹ̀ kún àwọn lọ́wọ́ láti yọ àwọn ènìyàn náà kúrò nínú ìjàmbá ọkọ̀ ọ̀hún tó sì ti gbé wọn lọ sí ilé ìwòsàn àdúpẹ́ wípé kò sí ẹ̀mí ẹnikẹ́ni tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ ní àsìkò tí ìjàmbá ọkọ̀ náà tó wáyé. Ọlálékan Bákàrè ó wá rọ gbogbo àwọn òǹwakọ̀ wípé ẹja mọ̀ ṣe sùúrù torí wípé ń tá a ṣe àfẹ́ tí a ṣe ìwádìí rẹ̀ tá a sì kẹ́fín nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún ó ní pé ọkọ̀ méjèèjì ni wọn ò fi sùúrù ṣe nílò ìtàn fi ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù ọ̀hún síra wọn. Look at that. Stand still, oh. Stand still. Third Mainland Bridge. Please avoid Third Mainland Bridge right now. If you're coming from the mainland to the island, please avoid Third Mainland Bridge. This is crazy. This is crazy. Stand still. Everyone is coming out of their cars. No lane is moving. Nothing is moving at all. Look at that. It's crazy. It's super mad. Major standstill. Look at that. Nothing is happening. Nothing is happening. Look at that. Nothing is happening. Jojo. Oh boy. It's crazy, man. What are we gonna do? What are we gonna do? àfi kẹ́lẹ́dùmarè kó là wá nínú ìjà iná ní gbogbo ìgbà ni ọkọ̀ epo mìíràn ló tún ṣe bẹ́ẹ̀ gbiná jẹ ní ìpínlẹ̀ Niger lẹ́yìn tí táyà rẹ̀ fò tó fọ́ lórí eré ní ìpínlẹ̀ ọ̀hún. lánàá òde yìí ti ń ṣe ọjọ́ 27 inú oṣù kínní ọdún 2025 ní ọkọ̀ agbépo èyí tó ń bọ̀ láti ìpínlẹ̀ Èkó lọ sí ìpínlẹ̀ Kaduna ó ṣe bẹ́ẹ̀ tó dànù tí ó sì gbiná jẹ ní àtàrí wípé táyà rẹ̀ ló ṣe bẹ́ẹ̀ tó fọ́ lórí eré ní òpópónà
Agé Ìlàpàyí ìpínlẹ̀ Niger. Nínú àlàyé alukoro Wàsíù Abíọ́dún ètò ṣe fún àwọn oníròyìn ó ní awakọ̀ epo ọ̀hún tó pe orúkọ rẹ̀ ní Samsudeen Dayabu ètò wá láti ìjọba ìbílẹ̀ Matazum ní ìpínlẹ̀ Katsina ó ní ó ń bọ̀ láti ìpínlẹ̀ Èkó tó sì ń gbé epo náà lọ sí Kaduna kó tó di wípé táyà ọkọ̀ epo bẹntiró náà ó fọ́ ní òjijì lórí eré tó sì sọ ìjánu rẹ̀ nù nílé tó fi ní ó ṣe bẹ́ẹ̀ wólulẹ̀ ní ojú òpópónà ọ̀hún tó sì gbiná jẹ ẹ̀yẹ́nà tí wípé níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ó ní amú ìròyìn náà wá nílé tí ìjàmbá ọkọ̀ epo ọ̀hún tó ti wáyé ní ìpínlẹ̀ Niger níbi tí àkọsílẹ̀ ènìyàn tí kò dín ní méjìdínlọ́gọ́rùn-ún tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé. Bákan náà ní ìpínlẹ̀ Enugu ó la tún ti mú ìmí wá níbi tó ti ní ènìyàn 18 òun ló ṣe bẹ́ẹ̀ dágbére fáyé nínú ìjàmbá ọkọ̀ epo bẹntiró tó gbiná jẹ tó wáyé láàrin ọ̀sẹ̀ méjì ọ̀hún síra wọn. Abẹ́lẹ́dùmarè ọba adániwáyé kó máa fi ṣọ́ rẹ̀ ààbò rẹ̀ ṣọ́ wa ní gbogbo ìgbà kó sì bá wa dáwọ́ ìjàmbá ọkọ̀ ojú pópó ní pàtàkì jùlọ ọkọ̀ epo bẹntiró ní gbígbiná jẹ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ṣùgbọ́n ẹ jẹ́ ká mẹ́nu bà àwọn kókó tá a mú wá ṣáájú ká tó máa lọ lẹ́ẹ̀kan sí i. Àsọdímọ̀ pé àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ti tú àṣírí òṣìṣẹ́ àjọ NSCDC kan èyí tó ń ta ìbọn fáwọn agbésùmọ̀mí ní ilẹ̀ yìí. Bákan náà la mú wá wípé ọwọ́ bá ọlọ́pàá tó rọ ọmọdékùnrin kan lóògùn olóró yó tó tún ṣe bẹ́ẹ̀ ṣe àṣemáṣe pẹ̀lú ọmọdékùnrin náà ní ìpínlẹ̀ Borno. Alẹ́ nìkan ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé nígbà tí àwọn 4 míì sì ti di àwátì tí wọ́n ti rí wọn báyìí lára àwọn ènìyàn tí wọ́n ṣe ìkọlù sí lólùlulẹ̀ yìí tí ń ṣe Àbújá. Ní ìpínlẹ̀ Ògùn láti mú wá wípé ọwọ́ tí afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn tó da ìlú rú tó tún dáná sun dúkìá onídúkìá ní ìpínlẹ̀ náà. Àsọdímọ̀ pé àjọ LASTMA ló dóòlà ẹ̀mí ènìyàn 5 nínú ìjàmbá ọkọ̀ tó wáyé ní ìpínlẹ̀ Èkó. Kélédùmarè kó bá wa dáwọ́ ìjàmbá ọkọ̀ epo bẹntiró ní gbígbiná jẹ kó bá wa dáwọ́ rẹ̀ dúró pẹ̀lú bírú ìṣẹ̀lẹ̀ náà bó ṣe wáyé ní ìpínlẹ̀ Niger ní àná òde yìí. A máa fi èyí ṣe lọ tá a mọ̀ sẹ́nu wa ní dédé síbi fún ti àsìkò yìí títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì. Orúkọ mi kò ní yípadà àyànfẹ́ Elédùmarè yìí náà ni èmi ní màá wá ẹ̀yin náà ní ìsìn máa bá láṣẹ Elédùmarè ó dàbọ̀ fún tásìkò yìí.